A kú dédé àsìkò yìí, yóò dára fún wa lágbára Ọlọ́run. Ìròyìn fẹ́lifẹ́li ló ń dé sí ojú ìwòran yín láti iléeṣẹ́ wa ìròyìn fẹ́lifẹ́li online tv. Fúnmi Adénúgà ni oníròyìn. Síwájú kẹ́ ẹ tó gbọ́ ìròyìn ọ̀hún ní ẹ̀kúnrẹ́rẹ́, ẹ jẹ́ ká dé òkè lọ́hùn-ún ná, à ń padà bọ̀ wá. Ìròyìn fẹ́lifẹ́li TV, àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn rèé lẹ́kùnrẹ́rẹ́. Ààrẹ ilẹ̀ wa Nàìjíríà Bọ́lá Ahmed Tinubu ló ti pa láṣẹ báyìí wípé tá a bá rí ẹnikẹ́ni nínú àwọn tí wọ́n ń bẹ nínú ìgbìmọ̀ ìṣàkóso èyí tí wọ́n yàn sípò léyìí tó ní lọ́kàn láti díje dupò kan sí kejì nínú ètò ìbò ọdún 2027 èyí tí wọ́n ti ń palẹ̀ rẹ̀ mọ́, wípé ó ní àǹfààní láti kọ̀wé fipò rẹ̀ sílẹ̀ títí di ọjọ́ 21 oṣù kẹta ọdún yìí gẹ́gẹ́ bí gbèdéke ọjọ́ èyí tí Tinubu tó fi lélẹ̀. Ọ̀rọ̀ ọ̀hún eléyìí tó wà nínú àtẹ̀jáde èyí tí akọ̀wé àgbà sí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà Sẹ́nẹ́tọ̀ George Akume èyí tó fọwọ́ sí pẹ̀lú àṣẹ ààrẹ Tinubu léyìí tí ẹni tó jẹ́ akọ̀wé àgbà ẹ̀ka ọ̀rọ̀ ìròyìn sí iléeṣẹ́ àti ìjọba àpapọ̀ lẹ̀ yìí eyín ọ̀gbẹ́ni ọ̀mọ̀wé Ibrahim Abubakar Kàná tó fi léde lórúkọ akọ̀wé àgbà èyí tí ààrẹ Tinubu fi àṣẹ rẹ̀ síta wípé gbogbo àwọn tí wọ́n jẹ́ alákòóso, àwọn tó jẹ́ olùrànlọ́wọ́ pàtàkì, ẹni tó jẹ́ olùdámọ̀ràn pàtàkì tàbí ẹni tó jẹ́ alábàáṣepọ̀ sí ààrẹ léyìíkéyìí nínú àwọn ènìyàn tí wọ́n ń bẹ nínú ipò yìí èyí tó fẹ́ díje dupò kan sí kejì nínú ètò ìbọ̀dún 2027 wípé wọ́n fún wọn ní gbèdéke ọjọ́ 21 oṣù kẹta ọdún yìí kí kálukú wọn láti kọ ìwé fipò wọn sílẹ̀ kí wọ́n lè gbájúmọ́ ohun tí wọ́n fẹ́ díje dupò fún lọ́dún 2027. Gómìnà ìpínlẹ̀ Èkó Babájídé Sanwó-Olú ló sọ wípé ètò ìbò sí ipò ààrẹ lọ́dún 2023 èyí tí àkọọ́lẹ̀ fi hàn láti ìpínlẹ̀ Èkó fi hàn wípé ó jẹ́ ohun tó dójú tini tó sì ta àbùkù gbáà bá ẹgbẹ́ òṣèlú APC ẹ̀ka ti ìpínlẹ̀ Èkó. Sanwó-Olú èyí tó sọ ọ̀rọ̀ náà lánàá níbi àkànṣe wáàsí ti oṣù Ramadan èyí tí wọ́n fi sọrí ìpínlẹ̀ Èkó gẹ́gẹ́ bí ìròyìn náà. Wáàsí ọ̀hún èyí tó jẹ́ wípé ìpínlẹ̀ Èkó, ìjọba ìpínlẹ̀ ọ̀hún ló máa ń ṣe àgbékalẹ̀ rẹ̀ lọ́dọọdún, èyí títí ọdún yìí tí ṣe ti Ramadan ọdún 2026 tó wáyé ní ọjọ́ ìṣẹ́gun èyí oṣù kẹta ọdún tá a wà nínú rẹ̀ yìí, sọ wípé ètò ìbò ọdún 2023 èyí tó jẹ́ ti ipò ààrẹ lọ́dún 2023 ọ̀hún tí wọ́n fi àkọsílẹ̀ rẹ̀ ní ìpínlẹ̀ Èkó fi hàn wípé ẹgbẹ́ òṣèlú APC wọn ò gbáradì rárá, bẹ́ẹ̀ sì rèé wọn ò ṣe ohun tó tọ́ àti ohun tó yẹ o, ṣùgbọ́n wọ́n sì padà lẹ́nu ọpẹ́ pẹ̀lú bó ti jẹ́ wípé Tinubu òun ló já ewé olúborí. Sanwó-Olú wá rọ gbogbo ẹgbẹ́ òṣèlú APC ti ìpínlẹ̀ Èkó láti gbáradì dáadáa kí wọ́n ṣiṣẹ́ wọn bó ti tọ́ àti bó ti yẹ kí wọ́n lè ní àkọsílẹ̀ rere lọ́dún 2027. Bákan náà ló sọ wípé Sanwó-Olú ni òun yóò sa gbogbo ipá àti agbára òun láti rí wípé Tinubu já ewé olúborí dáadáa ó sì ní àkọsílẹ̀ tó dáa ní ìpínlẹ̀ Èkó. Ó wá rọ gbogbo àwọn olùgbé ìpínlẹ̀ Èkó láti lọ gba ìwé káàdì pélébé ti olùdìbò eyín PVC kí wọ́n lè ní àǹfààní láti dìbò lọ́dún 2027. Ó ní bá a bá wo ohun tó lọ lọ́dún 2023, ó ní èsì ọ̀hún jẹ́ ohun tó dójú tini tó sì ta àbùkù bá ẹgbẹ́ òṣèlú APC. Ó ní ṣùgbọ́n ẹni tó gbẹ́ kòtò kò gbẹ́jì, ẹni tó sì kó sínú rẹ̀ náà ò dá lápá. Ó ní Ọlọ́run ti padà
dá ẹgbẹ́ òṣèlú APC láre, ṣùgbọ́n kí ìgbáradì wọn kó lè rinlẹ̀ dáadáa, wọ́n ní láti ṣiṣẹ́ kí wọ́n lè ní àkọsílẹ̀ rere lọ́dún 2027. Gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun Adémọ́lá Adélékè ti fi ìdí rẹ̀ múlẹ̀ wípé kò sí tàbí ṣùgbọ́n ó ní ààrẹ Bọ́lá Tinubu tí ṣe ti ẹgbẹ́ òṣèlú APC, òun náà ní ẹgbẹ́ òṣèlú òun àti òun tìkálára tí ṣe gómìnà ní ìpínlẹ̀ Ọ̀ṣun yóò ṣiṣẹ́ fún o láti lè rí dájú wípé Tinubu já ewé olúborí sí ipò ààrẹ lẹ́ẹ̀kan sí fún sáà ẹlẹ́ẹ̀kejì lọ́dún 2027. Gẹ́gẹ́ bí Adélékè ti sọ nílùú Òṣogbo tí ṣe olúìlú ìpínlẹ̀ ọ̀hún lọ́jọ́ Ìṣẹ́gun ọ̀sẹ̀ yìí, ṣe é lálàyé wípé òwe àwọn àgbà tí wọ́n ní ọmọ ẹni kò ní ṣèdí bẹ̀bẹ̀rẹ̀ káfìlẹ̀kẹ̀ sídìí ọmọ ẹlòmíín. Ó ní apá gúúsù ìwọ̀ oòrùn òun ni ààrẹ Tinubu ti wá, bẹ́ẹ̀ sì rèé apá gúúsù ìwọ̀ oòrùn ló kàn láti lo sáà méjì, èyí tí ṣe ọdún 6. Ó ní nípa ìdí èyí, láìsí àní-àní, ó ní ààrẹ Bọ́lá Tinubu ń làwọn yóò ṣiṣẹ́ fún o lọ́dún 2027. Ó ní bó tilẹ̀ jẹ́ wípé òṣèlú ọ̀tọ̀ọ̀tọ̀ èyí tí ṣe ẹgbẹ́ òṣèlú ọ̀tọ̀ọ̀tọ̀ ń làwọn ti jáde, ó lámọ́ ní ìpínlẹ̀, ó ní àwọn èèyàn òun yóò dìbò fún òun láti fi ìbò gbé òun wọlé fún sáà ẹlẹ́ẹ̀kejì. Ó ní lẹ́yìn ìwá ìgbà yìí àwọn yóò pawọ́pọ̀ láti dìbò fún Tinubu lọ́dún 2027 kó lè já ewé olúborí sí ipò ààrẹ lẹ́ẹ̀kan sí. Gẹ́gẹ́ bí Adélékè bó ti sọ ọ̀rọ̀ náà, ó ní gbogbo ohun tó bá ní ṣe pẹ̀lú jàgídíjàgan òun rọ gbogbo àwọn olùgbé ìpínlẹ̀ Ọ̀ṣun láti jìnnà sí i. Bákan náà, bó bá pa bó bá bù lẹ́sẹ̀, ó ní kò sí mọ́ nínú òṣèlú bí kò ṣe wípé ọ̀rẹ́ àti ìfẹ́ òun ló yẹ ká fi hàn síra ẹni. Ó ní oníkálukú ló lè ṣe ẹgbẹ́ òṣèlú yòówù, ó ní ṣùgbọ́n ká rántí wípé ọmọ ìyá kan náà ọmọ bàbá kan náà ni gbogbo wa ṣe o. Nípa èyí, a nílò láti máa léra wa láti máa fi ikú wára wa kiri, bí kò ṣe wípé kí oníkálukú kó ṣe ẹgbẹ́ òṣèlú èyí tó gbàgbọ́ nínú rẹ̀, kán sì máa fi ọ̀rẹ́ àti ìfẹ́ ká máa fi hàn síra ẹni. Lákòótán, ó ní lọ́dún 2027 òun rọ gbogbo àwọn olùgbé ìpínlẹ̀ Ọ̀ṣun láti dìbò fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tó ti ẹnu Adélékè tí ṣe gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun látọwọ́ ẹni tó jẹ́ agbẹnusọ rẹ̀ Rashidi Ọláwálé o tó tẹnu rẹ̀ jáde nílùú Òṣogbo lọ́jọ́ Ìṣẹ́gun ọ̀sẹ̀ yìí. Gbogbo àgbáríjọpọ̀ àwọn ẹ̀ṣọ́ aláàbò láti iléeṣẹ́ ọlọ́pàá, àwọn àjọ ẹ̀ṣọ́ aláàbò ààbò ara ẹni làbò ìlú NSCDC tó fi mọ́ àwọn ológun àti àwọn ẹ̀ka yòókù ni wọ́n ti pawọ́pọ̀ báyìí bẹ̀rẹ̀ sí ní mú ètò ààbò kó lè dain-dain fún pọ̀pọ̀ ṣìnṣìn ọdún ìtúnu ààwẹ̀ èyí tí ó ti gbòde kan báyìí. Gẹ́gẹ́ bí iléeṣẹ́ ọlọ́pàá orílẹ̀-èdè wa Nàìjíríà ti sọ, lẹ́yìn ìkọlù kan èyí tó wáyé o ní ìlú Maiduguri olúlu ìpínlẹ̀ Borno lọ́jọ́ Ajé ọ̀sẹ̀ tá a wà yìí, léyìí tí àwọn agbésùmọ̀mí tó dìhà ogun èyí tó sọ àdó olóró mọ́ra níbi tí wọ́n ti ju àdó olóró ní ìlú Maiduguri olúlu ìpínlẹ̀ Borno, léyìí tí èèyàn tó ń lọ bíi 28 tó ti jẹ́ Ọlọ́run bá nípè, nígbà tí àwọn bíi èèyàn tó lé ní 100 tí wọ́n fi ara pa, èyí tí àwọn ti wà nílé ìwòsàn. Iléeṣẹ́ ọlọ́pàá ilẹ̀ yìí nígbà tí ọ̀gá àgbà ọlọ́pàá eyín IG Túnjí Dísù tó ṣe àbẹ̀wò síbi ìṣẹ̀lẹ̀ náà sọ wípé àwọn ò ní fi ọwọ́ yẹgẹrẹ mú ètò ààbò ilẹ̀ yìí, bẹ́ẹ̀ sì rèé àwọn oníṣẹ́ ibi tí wọ́n wà nídìí ìwà ìbàjẹ́ yìí ń lọ́wọ́ òfin yóò tẹ̀. Nípa èyí, ó ní iléeṣẹ́ ọlọ́pàá ilẹ̀ yìí tó ń ti àwọn ẹ̀ṣọ́ aláàbò yòókù ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní pínra wọn káàkiri igun 4 tó gbé orílẹ̀-èdè Nàìjíríà dúró láti lè pèsè ààbò tó péye fún gbogbo àwọn ènìyàn fún ti pọ̀pọ̀ ṣìnṣìn ọdún ìtúnu ààwẹ̀ yìí. Àwọn àyè ilé ìgbafẹ́, àyè ìṣeré, ilé ìtajà ìgbàlódé, àwọn àyè ìkírun àti gbogbo gbọ̀ngàn tí wọn yóò ti kí ìrun ìtúnu ààwẹ̀ tó fi mọ́ gbogbo àwọn àdúgbò èyí tí àwọn ènìyàn ń gbé o ni wọ́n ti ní àwọn ẹ̀ṣọ́ aláàbò
wọ́n ti wà káàkiri báyìí pẹ̀lú bí ìjọba àpapọ̀ ilẹ̀ yìí ṣe ya ọjọ́ 19 tí í ṣe ọjọ́bọ̀ àti 20 tí í ṣe ọjọ́ Jímọ̀ oṣù kẹta ọdún yìí tí wọ́n yà á sọ́tọ̀ gẹ́gẹ́ bí ọjọ́ ìsinmi lẹ́nu iṣẹ́ fún ti ọdún ìtúnu ààwẹ̀. Ní àkótán nínú ìròyìn wa fún ti tòní, ọ̀kan nínú àwọn àgbà òṣèré sinimá àgbéléwò ti elédè òyìnbó eyín bàbá olóyè Peter Edochie mà ló ti ní òun dúpẹ́ fún Ọlọ́run fún oore àti àǹfààní èyí tí Ọlọ́run fún òun nípa wípé ohun tóun bá fẹnu òun béèrè ní dáadáa Ọlọ́run tètè máa ń gbọ́ ó sì máa ń ṣe fún òun o. Edochie èyí tó sọ ọ̀rọ̀ yìí nínú ọ̀sẹ̀ tá a wà yìí sọ wípé àwọn olóṣèlú 6 tóun fẹnu òun ṣe àdúrà fún síwájú ètò ìbò ọdún 2023 ó ní àwọn 6 ọ̀hún ló já ewé olúborí sí ipò èyí tí wọ́n díje fún o. Edochie èyí tó ní lásìkò ètò ìdìbò èyí tó kọjá ó ní àwọn ènìyàn 6 náà ni wọ́n mú ẹran àgbò jàǹkànjàǹkàn èyí tó tóbi ni wọ́n mú wá sí ọ̀dọ̀ òun tó ń ti ọ̀pọ̀lọpọ̀ obì léyìí tí wọ́n béèrè fún àdúrà àgbà látẹnu òun tóun sì fẹnu òun ṣe àdúrà àti wúre fún wọn. Ó ní sí ìyàlẹ́nu àtòrí Ọlọ́run ó ní àwọn 6 náà ni wọ́n já ewé olúborí sí ipò èyí tí wọ́n díje fún o. Ọ̀rọ̀ tó tẹnu Peter Edochie jáde rèé nígbà tí Pella tó ṣe àbẹ̀wò sí bàbá òun nílé rẹ̀ ní ìpínlẹ̀ Enugu níbi tó ti ṣe àdúrà fún Pella tó sì wúre àgbà fún un. Ó wá ní òun dúpẹ́ wípé ẹnu òun ti dẹnu àṣẹ. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ní máa ń wá sí ọ̀dọ̀ òun láti wá béèrè fún ìwúre àgbà tó sì jẹ́ wípé pẹ̀lú oore ọ̀fẹ́ àti ìyọ̀ǹda Ọlọ́run gbogbo wọn ni wọ́n ń ṣe àṣeyọrí nínú ohun tí wọ́n bá béèrè fún tóun sì bá wọn fi ẹnu àgbà wúre sórí ìbéèrè wọn. Nípa èyí ó ní ohun gbogbo tóun béèrè lọ́wọ́ Ọlọ́run ni Ọlọ́run ṣe fún òun. Òun dúpẹ́ fún oore ọ̀fẹ́ àti àǹfààní tó ń ti ìbùkún àti àṣẹ èyí tí Ọlọ́run tó fi sí òun lẹ́nu. Olóhùn ò sì gbọdọ̀ lo ọ̀rọ̀ náà, òun ò gbọdọ̀ ṣílò bí kò ṣe wípé kóun fi sọ ohun tó dáa sínú ayé èèyàn gẹ́gẹ́ bí Peter Edochie bó ti sọ̀rọ̀ náà lásìkò tí Pella tó ṣe àbẹ̀wò sí nílé rẹ̀. Tó ẹ̀yin èèyàn wa, ìròyìn wa kò ní jù báyìí lọ títí dìgbà míì tẹ́ máa láǹfààní láti gbọ́tun rẹ̀ míì. Mo gbà á ní àdúrà wípé ilé ò ní lé wa, ọ̀nà ò ní nà wá. Fúnmi Adénúgà ló mú ìròyìn wá sí ojú ìwòran yín. Ẹ ṣeun fún ìfẹ́ tẹ́ ẹ ní sí wa. Ire o. Ìròyìn Fẹ́lifẹ́li TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè.